A kú dédé wòyí. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ mi, etí náà ní di. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè aka Ewéńjẹ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa penis enlargement. Tí a bá ń sọ̀rọ̀ nípa penis enlargement, ìgbésẹ̀ yìí kò yé àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Pàápàá jùlọ àwọn irú nǹkan yìí ó ti dalẹ̀ ẹlòmíì rú. Nǹkan ọmọkùnrin mi kéré, nǹkan ọmọkùnrin mi kò ṣe dáadáa, nǹkan ọmọkùnrin mi tí n bá ti lájọṣepọ̀ pẹ̀lú obìnrin láàárín 5 seconds mo ti dà sílẹ̀. Obìnrin ò gbọdọ̀ bá ẹlòmíì ṣeré jù, obìnrin ò gbọdọ̀ fọwọ́ pa ẹ́ lára, wà á ti da ti ọwọ́ ẹ̀ wà á ti dà sílẹ̀. Gbogbo àwọn irú nǹkan yìí ó ní ètò, àmọ́ ọ̀pọ̀ nínú wa kò mọ̀. Tá bá kàn ti gbọ́ penis enlargement a máa sáré sí i. Kí wá ní ètò náà? Oríṣi ọ̀nà mẹ́ta ó ní wọ́n máa fi ń treat penis enlargement. Àkọ́kọ́, ẹni tó fẹ́ lo penis enlargement á lo nǹkan tó ń pè ní jẹ̀díjẹ̀dí. You have to treat yourself from pile. O ní láti treat ara ẹ níbi jẹ̀díjẹ̀dí tí kò ní sí pé nǹkan kan ló ń dín nǹkan tí ò ń lò lọ́wọ́. Ìyẹn àkọ́kọ́. Ẹ̀kejì, o ní láti treat ara ẹ nípa nǹkan tó ń pè ní quick ejaculation. Ẹ rí èyí tí mo mẹ́nu bà yẹn, òun náà ni pé ẹlòmíì ń gbà mí tó yẹ pé ó fẹ́ lo oògùn kí nǹkan ọmọkùnrin ẹ kó tóbi. Tí àwọn nǹkan yìí bá ti pọ̀ ní ara, there is no way tí nǹkan yẹn fi máa ṣiṣẹ́ lára ẹ̀. Wà á kọ́ treat ara ẹ ní àwọn aspect yẹn kó tó di pé o wá ń lo nǹkan tó ń pè ní penis enlargement. Ṣé ẹ rí orógbó tẹ rí yẹn? Orógbó. Wọ́n ní orógbó tẹ rí yẹn bí orógbó ṣe wà ẹyọ kan péré, tó bá jẹ few minutes before sex, it will make you last and long in bed. Ọjọ́ tí mo sọ̀rọ̀ yẹn fẹ́ nìkan kò believe me until ìgbà tó try. Tí èèyàn bá ń jẹ orógbó, ó máa ń reduce sugar level lára èèyàn. Tí sugar level ara èèyàn bá dẹ̀ ti ń reduce, gbogbo àwọn nǹkan tó lè máa fa ìdènà pé à ń ní àjọṣepọ̀ èèyàn ń dà láàrin ìṣẹ́jú kan sí méjì. Tí èèyàn bá ti ń jẹ orógbó ó máa reduce ẹ̀, àmọ́ torí pé ó korò á jìnnà sí i. Kódà mo sọ fẹ́ nìkan pé bí èèyàn bá jẹ orógbó kan, wà á ní agbára kan dáadáa lọ́dọ̀ aya ẹ̀. Tó bá jẹ orógbó méjì, wà á ṣe round 2 dáadáa. Tó bá jẹ orógbó mẹ́ta, wà á ṣe round 3. Tó bá ṣe orógbó mẹ́rin, wà á ṣe round 4. Tó bá jẹ orógbó márùn-ún, wà á ṣe round 5. Bó bá jẹ mẹ́fà, wà á máa ní agbára èèyàn mẹ́fà yẹn ni. Bẹ́ẹ̀ ni. Jẹ́ kí o tó ní àjọṣepọ̀, bóyá a few minutes, bóyá bí just 5 minutes before you have intercourse with your partner. Kàn jẹ́ kó wá rí pé Ọlọ́run fi agbára sí ara nature. Àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run, a ti ń ṣe ètò kan lórí Telegram fún àwọn tó bá ráyè láti join wa. Ètò yẹn a máa ṣàlàyé àwọn egbògi tí a máa lò láti fi ṣe nǹkan tí à ń pè ní penis enlargement tí a lè ṣe fúnra wa tẹ̀sí máa dúpẹ́. Àmọ́ ẹ má gbàgbé láti subscribe sórí YouTube wa. So, àwọn ètò tẹ́ lè lò ó wà dáadáa. A ti fẹ́ ṣe ètò yẹn lórí Telegram. Tí ó bá ti yá, a máa jẹ́ kí ilé kó mọ̀. Sọ̀rọ̀ mi kò jù báyìí lọ lórí penis enlargement. Ọlọ́run á sọ wá jù.